gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna Malam Nasir El-Rufai ó mà ti ń lérí gidigidi sí olórí oko orílẹ̀-èdè yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti gómìnà Sani Uba ti ìpínlẹ̀ Kaduna wípé báwa la nílùú ni bẹ́yìn lẹ́ nílùú ni lọ́dọọjọ́ ìbò wípé bí ó bá fẹ́ di àsìkò ètò ìdìbò ọdún 2027 òun yóò jẹ́wọ́ báwọn ṣe ní agbára tó fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti gómìnà Uba Sani. Ǹjẹ́ kí ló dé tí El-Rufai tó fi ń lérí eléyìí? Ó mà ní bí ọ̀rẹ́ tímọ́tímọ́ tó tún jẹ́ kọmíṣánná lásìkò tó ń ṣe gómìnà ìyún ọ̀gbẹ́ni Bashir Saidu bó ṣe jáde nínú ọgbà ẹ̀wọ̀n tí wọ́n fi sí. Ẹ rántí pé àjọ tó ń rí sí ìgbógun ti jẹgúdújẹrá àti ìṣòwò ìlú báṣubàṣu Economic Financial Crime Commission EFCC ló gbé Bashir Saidu fún ẹ̀sùn jẹgúdújẹrá tí wọ́n sì ní ìjọba ìpínlẹ̀ Kaduna lábẹ́ gómìnà Sani Uba ni ó pe àjọ EFCC láti gbé ọkùnrin náà ìyún Bashir Saidu nítorí tí wọ́n ní wọ́n fẹ́ kó tú àṣírí El-Rufai kán lè fi gbé El-Rufai. Ṣá o, nígbà tí wọ́n fi Bashir Saidu sílẹ̀ pẹ̀lú béèlì ìní El-Rufai ló máa gba orí ẹ̀rọ ayélujára lọ láti lọ sọ̀rọ̀. Nínú ẹ̀ ni El-Rufai ti tú àṣírí pé ọ̀rẹ́ ọlọ́dún pípẹ́ òun ni Bashir Saidu oníbàwọn Yorùbá mọ̀ láti bí ọdún 47 ọdún sẹ́yìn 53 years ago lòun àti ẹ̀ làwọn ti ń ṣọ̀rẹ́. Ó ní ilé ìwé kan náà làwọn jọ lọ. Ó ní yàtọ̀ sí ilé ìgbà tóun náà tó di gómìnà àwọn ò gbàgbé ẹ̀. Olùkọ́kọ́ ṣe olórí òṣìṣẹ́ àwọn chief of staff oníbẹ̀rẹ̀ tó ṣe kọmíṣánná tó di ipò ọ̀tọ̀ọ̀tọ̀ mú lábẹ́ òun gẹ́gẹ́ bí kọmíṣánná ní ìpínlẹ̀ Kaduna. El-Rufai wá jẹ́ kó di mọ̀ pé ìdí tí wọ́n fi ń fìyà jẹ Bashir Saidu onípọ́n ti rí àṣírí pé gbogbo àríwá Kaduna ìyún Kaduna North ọkùnrin náà ló lérò jù mbẹ́ẹ̀ tó tún lẹ́nu jù mbẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni àárín gbùngbùn ìpínlẹ̀ Kaduna Central òun náà ló tún lẹ́nu jù mbẹ́ẹ̀ àti pé ìdí eléyìí láì fẹ́ dín agbára ẹ̀kú kí tó dìbò ọdún 2027 kó tó dé. El-Rufai wá jẹ́ kó di mọ̀ pé káwọn tó ń ṣiṣẹ́ yìí ká má ti sáré. Olóhùn fi ń dá Bashir Saidu lójú pé bí ó bá fi di àsìkò ètò ìdìbò ọdún 2027 àwọn yóò fi yé wọn o ìyẹn pé àwọn yóò fi yé àwọn tó wà lẹ́nu iṣẹ́ náà. Bẹ́ẹ̀ ni tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé gómìnà Sani Uba ti ìpínlẹ̀ Kaduna àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu l'Àbújá ni El-Rufai ń pàrokò ránṣẹ́ sí pé ọdún 2027 làwọn yóò mẹ́ni tó ní ìlú láàrin àwọn nítorí pé ìgbà náà lásìkò ẹ̀san táwọn yóò jà padà. Ẹ sì rántí pé àárín gómìnà Sani Uba àti El-Rufai ti dàrú. Ẹ rántí pé El-Rufai ló gbọ́ sọ gómìnà Sani Uba di gómìnà ṣùgbọ́n ní kété tó wọlé ìlànà àwọn méjèèjì dàrú. Bẹ́ẹ̀ ni El-Rufai tó kópa ńlá nínú bí Tinubu ṣe di ààrẹ Nàìjíríà ṣùgbọ́n tó jẹ́ pé àárín àwọn méjèèjì ó ti dàrú nígbà táwọn aṣòfin takọ̀ láti fòǹtẹ̀lù El-Rufai fún ipò mínísítà tí Tinubu yàn fún ní ọdún bíi méjì sẹ́yìn ìyẹn lọ́dún 2023.